الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وبعد. قال الشيخ رحمه الله: الدرس الأول سورة الفاتحة وقصار السور. سورة الفاتحة وما أمكن من قصار السورة من سورة الزلزلة إلى سورة الناس تلقينا وتصحيحا للقراءة وتحفيظا وشرحا لما يجب فهمه. أدوك فون أستغيك أتيك فون محمد صلى الله عليه وسلم نبي يتوى فقه تي أنشي láti An-Nur, Madrasatu An-Nur kí Ọlọ́run bá kó gbà ní àbádà, kó san ẹlẹ́san lé lórí, kó má jẹ́ ká lè sì sọ nǹkan tí kò bá ṣe nǹkan tí Ọlọ́run bá fẹ́ tánàbí sallallahu alaihi wasallam gbé kalẹ̀ ló má jẹ́ a lè sọ. Ohun tí ó tako t'Ọlọ́run tánàbí sallallahu alaihi wasallam tí ó tako ẹ̀sìn Islam Ọlọ́run má jẹ́ ká lè sọ, Ọlọ́run má jẹ́ ká lè hù níwà. Ètò nípa al-fiqh láti máa ṣàlàyé fúnra wa nípa kí ni àgbọ́yé tó yẹ ká ní nípa ẹ̀sìn, nínú ẹ̀sìn àwọn nǹkan kọ̀ọ̀kan. A ti ń lò fúnra wa tírà Sheikh Bin Baz tó ń pè ní ad-durusul muhimma li 'ammatil ummah. So ad-darsul awwal mo ní àkọ́fẹ́ ṣe. Qala Sheikh rahimahullah, Sheikh Bin Baz wọ́n sọ wọ́n pé ad-darsul awwal, ẹ̀kọ́ àkọ́kọ́ tó kọ́ fẹ́ kọ́ wa ní ọ̀sọ̀rọ̀ yìí òun ni kí ni nínú tírà wọ̀nyí òun ni suratul Fatiha wa qisaru suwar. Suratul Fatiha nìkan fún rẹ̀ àti kí ni qisaru suwar. Báṣọ wá sọ wọn àmọ̀ wò kí sọ wọn fẹ́ máa kà fún wa ni wọ́n fẹ́ sọ fún wọn kí ni important ẹ̀, bó ṣe ẹ̀ka mú especially gbogbo Quran. Bẹ́ẹ̀ náà ni bó la ṣe fẹ́ máa kọ́ àwọn ọmọ, nítorí pé kí ni wọ́n pe tí ọkọ̀ tíra ní ad-durusul muhimma. Ó wà so important tó yẹ ká mọ̀. Ọ̀tí àwa mọ Quran rárá, nǹkan tó wàá sọ fún ìkọ́ra dìímú. So òun ni Sheikh ti gbé wa wọ́n kí suratul Fatiha, ẹ̀rí suratul Fatiha tá à ń sọ yìí. Wama amkana min qisari as-suwar, àti àwọn èyí tó bá rọrùn nínú àwọn súrà kéékèèké súrà wọn pé kí ni min suratu Zalzala, láti suratu Zalzala ila surati An-Nas. Wọn pé talqinan, ó wà so important ká mọ̀ talqinan léyìí tá a máa gbà lẹ́nu dẹ́nu. Òbí ẹ̀kọ́ mọ̀ kọ́ lè máa kà fáwọn ọmọ ẹ̀. Àfà wọ́n dúró kó dìgbà tó wọ́n bá parí kọ́ ìdá ọmú wa lo odidi 3 years kì í tí kà pé mọ́kùnrin àǹkà kì í kà kankan kọ́ ìdá rẹ̀. Kí bá máa ṣe ń pé bọ́ bá ṣe ń kọ́ bá ṣe máa ń kà máa jẹ́ kó dé máa ṣe kó máa ha jẹ́ kó máa gba àwọn sóra yẹn lẹ́nu rẹ̀ talqinan ní nǹkan tó máa pọ̀ sí lẹ́nu yóò wá mọ̀ kọ́ bismillahir rahmanir rahim òun náà tún sọ ó sì máa pèsè lẹ́nu díẹ̀ tó fi dànù. So làbá fi sọ pé talqinan ní nǹkan máa nù wọ́n wa tashiha, bẹ́ẹ̀ náà ni a mọ̀ tún wọn sí bí tó bá ń pè ní jù dá ń bẹ́ẹ̀, nítorí pé ẹ̀wọ̀ suratul Fatiha. Suratul Fatiha ni ẹni tí ò bá lè ké nínú Kùránì, tí ò bá lè ké níbi títí ń kírun kò ké níbi orí ìrun kọ́sí kúkúrú min arkan salah, ìwọ́n tó ń kú mú. So àwọn àká sí kí ni a máa ṣe talqin, a máa pọ̀ sí wọn, a máa nù wọ́n ní àwọn súrà yìí. So wọ́n gbé tashihan lil qira'ah, ní kìrá àwọn a máa ṣe kí a máa tún wọn sí bẹ́ẹ̀. Alhamdulillah ẹlòmí pé suratul Fatiha alhamdulillah tó ti mú láti kéèké látọ̀ ń kẹ́ wọn alhamdulillahi rabbil alamin tí tó fi dàgbà
ní kára máa ṣe tẹ̀síhíhù. Àkọ́kọ́ ni pé talqin wọ́n lè má rí pé ti yẹ náà tẹ̀síhíhù wọ́n pé methodology of teaching ó wà nù tíra ẹ̀. Àkọ́kọ́ nìyẹn, especially tá a bá ń kọ́ ọmọdé a máa ṣe kíni a máa ṣe talqin fún, especially tá a bá ń kọ́ ọmọdé tá a bá ń ṣe in a play method. Ṣé pé níbi eré yóò ti mọ grab wa tahfidh a sì mọ bí ṣe ń pé wọ́n ha bá bá ṣe nínú wọn à ń ṣe tẹ̀síhíhù qira'ah àwọn àmọ̀jẹ́ kan sí kíni kan ṣe tasbit al-hifz wa itqan wọn lè jẹ́ kí ìhà òun kó sí kíni ó jókòó. àbúrò وشرحا نعم وشرحا láti tún máa tú fún wọn بما يجب فهمه níbi àwọn nǹkan tó bá yẹ wọ́n ti kí ó jẹ́ ìpàdà kan mà níbi rẹ̀ jẹ́ important kan mà níbi àwọn kìnìyàn. So ibẹ̀ because àwọn tẹ́ bá wo àwọn sàhábà Abdullah bin Umar ní nǹkan tó náà ti fún wa wọ́n ṣe máa ń ka nǹkan gbà kékeré bẹ́ẹ̀ la àwọn sàhábà kéékèèké àtàwọn míì náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n báyìí ti lo nǹkan kan báyìí wọ́n lè ti proceed àwa kan kọ́ lọ kò sí lílo so a mọ̀ kó gbẹ papọ̀ ni. So làbá sọ fún wa pé nǹkan tá a bá fẹ́ kọ́yàn nǹkan ẹ̀rọ àfáàní àti lo àfáà àti fi qualify gbé yẹn tó yẹ pé àfáà ó yẹ kó jẹ́ alimun amilun bil ilm ẹni tí ó mọ̀ tí ó sì máa lo ìmọ̀ rẹ̀. So àbá stages tábà sọ fún wa at-talqin at-tasihih at-tahfiz ash-sharh bó la sábà máa ń ṣe at-talqin at-tasihih at-tahfiz ash-sharh inshallah next week a máa sọ nípa rẹ̀ bá a ṣe máa pọ́ sí wọn lẹ́nu bá a ṣe máa ń ṣe tí ó ṣe sórí láti ṣe tasihih rẹ̀ láti ṣe kíni láti ṣe tí ó ṣe tahfiz àwọn kìíní yìí bẹ́ẹ̀ náà sì ni ṣẹ̀rọ kí ni wọ́n gbà lérò inshallah àwọn sọ kọ́lọ́mà kó sí wọn fún wa títí di kó sì ṣe àlàáfíà fún wa títí di báyìí. So ẹ̀ka mọ̀ olóyè pé ìwọ́n tó fẹ́ kọ́ ọmọ náà má ṣe jàǹbá fún wa àwọn kìíní yìí náà ọtí kọ́kọ́ ìwọ́n náà kọ́kọ́ ọgbọ́dọ̀ gbàgbẹ́ kọjá ọtí páàsì ń bẹ̀ yíyan pé òun kọ́ ọmọ ní fàzókù náà ní fàzókù lọ kẹrin òbí tó bá ti mọ̀ pé ọ̀ma wọ́n wọ́jú àti náwó pọ̀ sí náwó fún western education náwó fún kíni islamic education especially yíò wúlò fún láyé àtọ̀run náà bá yóò sànù allahumma arina haqqa haqqa warzuqna ittiba'a allahumma arina batila batila warzuqna ijtinaba allahumma sakhkhirna fi a'yunina wa kaffirna min a'yuni an-nas allahumma علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما زدنا علما ربي زدنا علما اللهم يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت نستغفرك ونتوب إليك. هذا والسلام عليكم ورحمة الله وبركاته.